ẹ̀yin ènìyàn wa wàhálà gidi leléyìí ó dojú ẹ̀ ó ṣẹlẹ̀ ẹnikẹ́ni tó bá lè gé orí kìrìsìtẹ́nì yìí wá fún òun 1 million ti wà ńlẹ̀ tí òun máa gbé fún onítọ̀hún kìrìsìtẹ́nì kí kìrìsìtẹ́nì tó bá sọ̀rọ̀ pé wọ́n ń pa àwọn ẹ gé orí ẹ̀ wá fún òun kí onítọ̀hún dẹ̀ wá gba 1 million ẹ̀yin ènìyàn wa klẹ́ríkì kan ni o northern klẹ́ríkì òun ló gbé 1 million sílẹ̀ o wípé ṣé ẹ wo kìrìsìtẹ́nì yìí tó ń sọ̀rọ̀ tó ń kọ̀ǹpléènì wípé wọ́n ń pa àwọn ó ní òun nílò orí ẹ̀ bó ṣe kó owó yẹn síta ní lórí ayélujára ó ní òun nílò orí kìrìsìtẹ́nì yìí wípé ẹni tó bá lè bá òun gé orí ẹ̀ kó wá gba 1 million ó ní tí 1 million yẹn ò bá dẹ̀ tó ó lóun á ti fi kún ní ìlú tó lọ́ba tó ní ìjòyè ẹ̀yin ènìyàn wa ṣé ẹ rí nǹkan tá à ń sọ so kìrìsìtẹ́nì báyìí wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n bó ṣe jẹ́ cleric òun tiẹ̀ inú mọ́ṣáláṣí náà lójú òkú tó ti ń sọ̀rọ̀ yẹn o tó to ìwé sí gbogbo agbègbè ẹ̀ ara àwọn cleric wọn òun ló gbé 1 million sí orí kìrìsìtẹ́nì ẹ̀dẹ̀ ń pe irú ìlú bẹ́ẹ̀ ní one wípé ìkọ̀kan lẹ́jọ́ jẹ́ láti lábẹ́ ẹ̀sìn o àti lábẹ́ umbrella wọn Nàìjíríà o ẹni tó gbé owó síta ní gbangba kì í ṣe pé ó gbé pamọ́ o ó kó síta báyìí pé 1 million lélẹ́yìí káàṣì o wípé ṣe rí arákùnrin tó ń gbé fọ́tò ẹ̀ jáde yìí kìrìsìtẹ́nì ni ó ń sọ̀rọ̀ ó ń kọ̀ǹplé pé wọ́n ń pa àwọn pé òun nílò orí ẹ̀ bákan náà ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn agbésùmọ̀mí wọ́n ti pa àwọn ológun nípakúpa o àdó olóró ni wọ́n dẹ sílẹ̀ fún wọn ní àná alẹ́ àná bí wọ́n ṣe ń lọ sí ojú ogun yẹn ni àwọn ológun ẹni tó jẹ́ general tó lead wọn ìyẹn ni ọ̀gá wọn tó lead tíìmù yẹn tí wọ́n ń lọ láti lọ kojú àwọn agbésùmọ̀mí wọ́n ní wọ́n mọ̀ pé àwọn agbésùmọ̀mí wọ́n ti pínra wọn sọ́nà méjì àwọn kan wà lẹ́yìn pátápátá àwọn kan wà níwájú àwọn tó wà níwájú yẹn ni àwọn ológun dojúkọ àwọn tó wà lẹ́yìn àṣé wọ́n ti dẹ àdó olóró sílẹ̀ bí àwọn ológun bí wọ́n ṣe kojú àwọn tó wà wájú kó máa padà sí ọgbà ológun tí wọ́n ti wá bí wọ́n ṣe kó sínú àdó olóró nìyẹn o ẹ wo fọ́nrán yẹn wà nínú telegram wa Àṣàkẹ́ TV channel telegram Elédùmarè kò ṣàánú kò ṣe máa wò kò ṣe mú wá ẹ̀yin tẹ́ bá lè wò lábẹ́ comment section yín ẹ gbọ́wọ́lé telegram yẹn ẹ lọ wò ó níbẹ̀ kẹ́ ẹ wo bí wọ́n ṣe pa àwọn ológun Nàìjíríà bí wọ́n ṣe pa wọ́n nípakúpa gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde lẹ́ni ọjọ́ 13 oṣù kẹrin 2026 àná ní alẹ́ ni wọ́n kọlù wọ́n o ẹ jẹ́ kí a fi ohùn sí kí a kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu northern cleric yìí o tó sọ wípé òun kó 1 million sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá lè gé orí kìrìsìtẹ́nì tó ń gbé síta yìí tó bá lè gé orí ẹ̀ wá kó wá gba 1 million ẹjọ́ níbo làwọn EFCC wa àwọn ọlọ́pàá wà ṣe rí ọ̀gá ọlọ́pàá yìí à ń bọ̀ lórí ẹ̀ kó wá bá wa lọ kó lọ mú cleric yìí wá torí ó sọ wípé òun fẹ́ máa bẹ̀rẹ̀ sí í mú àwọn content creator báyìí so wọn ò rí ẹni tó ń dúnkokò tó gbé owó síta pé kí wọ́n gé orí ìyàn wá wọn ò rí mú ṣùgbọ́n ṣe rí ọlọ́pàá yìí ó ní àwọn ti ṣe tán báyìí pé gbogbo content creator làwọn fẹ́ máa kó jẹ́ ká gbọ́ nǹkan tí cleric yìí sọ o. Wallahi ne alƙawarin naira miliyan 1 ga duk wanda ya yanko min kan wannan mutumin miliyan 1 ce cash kai idan ma wanda zai yanko kan wannan yana ganin cewa miliyan 1 ta masa kaɗan ka yanko kai min kuɗin tsiya in ƙara maka kan wannan miliyan 1. Dearly beloved brothers and sisters in Christ, this is an Islamic cleric, a Muslim preacher, a Malam that preaches. This is a mosque. He is placing a 1 million naira ransom on the head of this Christian brother for anybody that can kill this Christian brother and cut his neck and bring for him. Hi. Àṣàkẹ́ TV show. In fact, he's even saying that the 1 million naira, if the person that will kill this brother, the 1 million naira is small, the person should let him know. Just bring the head. Just the same way they asked for the head of the Baptist. He is asking for the head of this Christian brother. I don't know what joined them together, but he is always spilling trash about Christians. I am sure this brother must have given him back his own poison that he cannot take.
So he's placing a ransom. Where Adaman did them full street, a family member said they way they die for hungry. He no carry 1 million naira rehabilitate them, but in they carry 1 million naira. Say anybody will go fit kill this Christian brother. He go give him 1 million. If you 1 million too small, he go add more. And DSS never come arrest him. DSS never come pick him. Then when I say make Christians more continue to be silent, that if we are silent, there will be peace. Silence is not golden. Silence is cowardice. Una say una no want peace. Aura for aura. Anyhow una want time, na so we go give una. Then away. This one a preacher. This one a preacher. Openly telling the whole world. See this religion now. Tomorrow somebody will come and tell us that this religion is religion of peace. Una not even the shame for a preacher like this of una religion, where they openly say make them keep person. So una religion they permit all this kind of thing. Kai! Tir! Ẹ̀yin ènìyàn wa, ṣé ẹ bá wa gbọ́? Ẹ jọ̀ọ́ ní inú Nàìjíríà yẹn náà. Ní ìlú tó lọ́ba tó ní ìjòyè, kéèyàn jáde síta láì bẹ̀rù kó dẹ̀ sọrú ọ̀rọ̀ yẹn lẹ́nu. So kí FCC, kí ọlọ́pàá kó má dẹ̀ lè sọ wípé àwọn fẹ́ lọ múrú ẹni bẹ́ẹ̀. By this time, ó yẹ kán ti lọ gbé wípé òun dúnkokò mọ́yàn wípé ẹnìyẹn wọ́n gbọ́dọ̀ gbé orí ẹ̀ wá fún ẹ, kán gé orí ẹ̀ wá. Ẹ jọ̀ọ́, irú society wo ni irú eléyìí tí ń ṣẹlẹ̀? Ṣé rí pé ọ̀tọ̀ làwọn tó wà nínú igbó? Ṣé rí àwọn tó wà láàárín ìlú gan? Irú àwọn eléyìí báyìí, àwọn ni olùgbọ̀wọ́ fún àwọn agbésùnmọ̀mí. Ṣùgbọ́n ó ń preach o, tí wọ́n ló ní mọ́ṣáláṣí tó ń preach ń bẹ̀, cleric ni. Irú ìwàásù wo ni eléyìí fẹ́ máa ṣe fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ báyìí o? Bí kì í ṣe pípa yẹn náà ni. Ẹ wá wo ní abẹ́ ètò yẹn, ara wọn, orúkọ ẹ̀ nìyẹn. Pẹ̀lú orúkọ wọn, ẹ ti dá wọn mọ̀, Asani Oseni. Ṣé ẹ ti rí nǹkan tó kọ síbẹ̀? Ó ní but you did not state the reason why the body. Ṣé bẹ́ gbọ́? So irú reason ni wo ni ẹni tó post fídíò yìí? Under fídíò yẹn ni Oseni lọ comment sí o. Asani wípé kò sọ reason, pé ó yẹ kó lè post a reason tí cleric yẹn ṣe sọ wípé kí wọ́n gé orí ẹ̀ wá. So kí ni reason? Kí ni ọ̀rọ̀ tí ò bá sọ tí cleric á ní kí wọ́n gé orí èèyàn wá ní gbangba láì bẹ̀rù? Ìyẹn túmọ̀ sí wípé àìmọye àwọn èèyàn tó ti gé lórí nìyẹn. Yorùbá, ṣe rí pé àwọn eléyìí wọn kì í ṣe ẹ̀yà téèyàn jọ ń jókòó tí sọ pé òun jọ ń ṣe ìlú kan náà. Ṣé ẹ wá rí gbogbo ìdúkokò tí cleric tó dúkokò báyìí, àwọn ọlọ́pàá ò rí o, àwọn content creator, gbogbo ẹ̀ tẹ́ bá ní brother àbí sister sí Àbújá tó ń ṣe content creator, wọ́n ní àwọn ti ṣetán báyìí láti máa mú wọn l'Àbújá, gbogbo agbègbè Àbújá, wípé arákùnrin kan ó ṣe content kan wípé àwọn boko wọ́n wà ní Shoprite ní Àbújá, wọ́n náà wọ́n ti mú ẹnìyẹn. Ẹ ṣáà bá wa gbọ́ pẹ̀lú broken tí ọlọ́pàá tẹ̀ ń dàbọ̀lẹ̀. Ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́rọ̀ lẹ́nu ọ̀gá ọlọ́pàá yìí wípé information ti tẹ̀ wọ́n lọ́wọ́ báyìí wípé àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kó gbogbo àwọn content creator, ṣùgbọ́n irú àwọn tó ń dúnkokò mọ́yàn tí wọ́n gbé 1 million síta kan gé orí odidi ènìyàn wá, wọn ò rí. Àwọn agbésùmọ̀mí tí wọ́n ń gbé ìbọn rìn kiri AK, wọn ò rí àwọn wọ̀nyẹn. Content creator tó ń sọ̀rọ̀ tó lọ ń ṣe fídíò yẹn ni wọ́n jókòó tì. Ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu ọlọ́pàá l'Àbújá ni o. Kọmíṣánná ọlọ́pàá ìlú Àbújá FCT, ẹ bá wa gbóhùn sókè. Hello, my fellow country people, Abuja residents. My name na Ahmed Mohammed Sanusi, na me be Commissioner FCT, Federal Capital Territory. I want to address una, not only una when they for Abuja, even those when they for other places for Nigeria, and visitors wey wan come Abuja. Yesterday, one notorious content creator, his name na Pam Joseph, 24 years old, him go create one kind lie video where him dey talk say bandit don invade Abuja. So he say make people carry their car comot and make people wey wan come, make dem no come o, say wahala dey Abuja o, terrorists don take over Abuja. As I get the video, I look the video, I say where be this for Abuja now? This place, it resemble Abuja at all? Okay, I call my people when they do investigation. Because me, I get forensic investigators.
when fit trace who go hide, they do like live video. And even a true yourself, we go still know who do am. If you hide yourself, we go dig you out. As I give them now, God can't help us. That same yesterday when we see the video, we can't dig am. We can't see the person when in voice they talk for the video. We see it in picture. Now so we follow am. As I my people follow. As they follow am, God can't help us. We go catch am for Buhari. One village there. As we catch am finish, we can't ask am. Wetin be the reason why you can't do this like night video now? He say, he just do am because he won't get follower for TikTok. He won't get like. Maybe they like. Now we tell us, say, now lie, you want to get like. If you won't get like, make you use true, to get your like. But if you use lie, we go follow you, we go catch you anywhere you enter. So I beg, would they take this one, take advice on all these content creators? Police don't pass where una think. Oh. Police don't advance. Oh. If una hide, do video, we go follow. In reverse order, take catch una, bring una out, show una to public, and then we go carry una go court, according to the law for Nigeria. So make una avoid them. Make una no create fear for people mind. If una get anything to talk, make una tell us. This matter no be small matter. To say terrorists don't invade Abuja, no be small matter be this one. No, don't create fear. So please, let us know. Make una come tell us. We go follow up. We go help everybody. And we go help ourselves. As it be so now, when I never catch una, now I dey beg. As I dey beg so, now be say I never catch the person. But if I come catch the person, beg no day again. No. This one when I don't catch so, I go carry am go court. See am stand there, 24 years old boy. When they create panic, they create fear for the whole of Abuja. I go carry am go court. Since he never mature well. Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa gbọ́ àlàyé tí ọ̀gá ọlọ́pàá yìí tí wọ́n ṣe ní Àbújá. Ṣé pé iléeṣẹ́ ọlọ́pàá wọn ní intelligence dáadáa? Wọn ò parọ́ wípé tí àwọn bá fẹ́ ṣiṣẹ́, àwọn á ṣiṣẹ́. Arákùnrin yẹn, fídíò ẹ̀ ni wọ́n ní àwọn trace tí àwọn dẹ̀ fi rí mú. Ìyẹn túmọ̀ sí wípé wọ́n kọ̀ mọ̀ọ́mọ̀ tí wọ́n fi àwọn agbésùnmọ̀mí yẹn lẹ̀ nínú TikTok, wọ́n ń ṣe fídíò. Irú cleric yìí báyìí tó ṣe fídíò, ìyẹn túmọ̀ sí wípé pẹ̀lú fídíò yẹn wọ́n lè trace ẹ̀, ṣùgbọ́n wọ́n fi wọ́n síbẹ̀ torí pé prodigal son ni wọ́n. Ará ìlú ni wọ́n ti lè ní agbára. Ṣùgbọ́n tó bá ti kan ti wípé àwọn ọ̀daràn, àwọn Fúlàní agbésùnmọ̀mí wọn ń dá sí ìyẹn. Orí ará ìlú nìkan ni wọ́n ti ń ṣiṣẹ́. Ẹgbẹ́ ọ̀kan tí ọlọ́pàá sọ, wọ́n ní àwọn máa gbé lọ sí ilé ẹjọ́. Ó máa lọ fojú ba ilé ẹjọ́. Ṣùgbọ́n wọn ò lè kó àwọn agbésùnmọ̀mí tó ń pa ológun, tí wọ́n ń pa ológun ní ìpakúpa, wọn ò lè kó wọn. Ṣé mo wí pé ọ̀sẹ̀ tí a lò kọjá yìí ni wọ́n lọ kọlù Bọ̀nú. Arákùnrin yìí, ṣé arákùnrin ni ká tẹ̀ pé ṣé rí ọmọ yìí, ọmọdékùnrin yìí bí Ajẹ́lílì àbí Àsánì lónà náà jẹ́. Ṣé ṣáà rí ọmọdékùnrin ọmọ ọdún márùndógún ni. Ó lóun pẹ̀lú àwọn táwọn lọ ṣe ìkọlù sí ọgbà ológun military headquarter tó wà ní Bọ̀nú, níbi tí wọ́n ti pa Brigadier General ní ọ̀sẹ̀ tá a lò kọjá yìí. Ọmọ kékeré yìí ó dẹ̀ ti mú àwọn information tẹ́lẹ̀ bó ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ìgboyà ló fi ń dáhùn wípé ó dẹ̀ ti níbi tí àwọn ti fẹ́ lọ attack báyìí lọ́sẹ̀ yìí. Ó ní ibi tí àwọn fẹ́ lọ kọjú lọ́sẹ̀ yìí báyìí. Ó ní àwọn 29 with 29 vehicle làwọn fẹ́ gbé lọ. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ bó jẹ́ pé èdè wọn ló ń sọ, ṣùgbọ́n wọ́n ń túmọ̀ ẹ̀ ní under comment section. Ìyẹn ni àwọn tó gbọ́ èdè wọn. Ó fi adúrú information yẹn síta ní àwọn ológun ni wọ́n ti da fídíò yẹn síta. Ṣé ológun ni ká sọ wípé ó gba ohùn lẹ́nu ọmọ yìí ni tàbí ara àwọn agbésùnmọ̀mí? Ìyẹn ni kò wá yé wa. Pẹ̀lú adúrú àwọn information bàǹtàbàǹtà tí ọmọ kékeré tó ń gbé síta. Ó ní 29 vehicle. Ó ní ọ̀gágun yẹn ló ní káwọn mú wá láàyè ni. Èyí táwọn fẹ́ ṣe, ó ní káwọn lọ mú wá láàyè ni. Ẹ wo ká tó fi ohùn sí. Ní àná ni wọ́n pa àwọn ológun 10 o.
látàrí bí wọ́n ṣe ń lọ fún battlefield ní alẹ́ iṣẹ́ alẹ́ ni wọ́n fẹ́ lọ ṣe pé intelligence gbogbo ẹ̀ wọ́n ti rí ibi tí àwọn agbésùmọ̀mí yẹn wà kán dẹ̀ lọ carry out to assignment yẹn wípé kí wọ́n lọ ká wọn mọ́ láì mọ̀ wípé àwọn agbésùmọ̀mí àwọn náà ti ń dọdẹ àwọn ológun ó mà ṣe o. Ara àkóbá tó bá bẹ̀rẹ̀ sí ní máa fà ní níwọ̀n ìgbà tó bá ti ń kó àwọn agbésùmọ̀mí wọnú iṣẹ́ ológun ṣé ká wá sọ wípé Alami ló ti lọ sọ fún àwọn agbésùmọ̀mí wípé àwọn ológun ń bọ̀, àbí báwo ni wọ́n ṣe pínra wọn sọ́nà méjì? Àwọn ológun fèsì apá kan lẹ́yìn gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé ní ẹ̀yìn wọn lẹ́yìn àwọn ológun àwọn agbésùmọ̀mí àwọn náà ń prepare ńlẹ̀ fún àwọn ológun allegedly bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ìgbà tí àwọn ológun máa ṣetán pẹ̀lú àwọn táwọn ń rí tí wọ́n kọjú sí kọ́ máa padà báyìí ṣíkún báyìí àdó olóró tí àwọn agbésùmọ̀mí tí wọ́n plant sílẹ̀ àwọn ológun kẹsẹ̀ bọ́ọ̀lì ọkọ̀ wọn. Ẹ wo fídíò ọkọ̀ yẹn lẹ̀ ń wò yìí, ṣùgbọ́n fídíò bí wọ́n ṣe ba gbogbo ẹsẹ̀ ojú kò ṣe máa wò. Ẹ̀yin tẹ́ bá lè wò ẹ lọ sí under comment section ètò yìí ẹ rí líǹkì Telegram wà ń bẹ, ẹ kílíkì ẹ kẹ́ ẹ wo iṣẹ́ tí wọ́n ṣe fún àwọn ológun. Brọ́dà mi ẹ bá wa tí ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí. Nigerians, pray for Nigerian soldiers, pray for the military. Things are not looking good for them at all. And see what Boko Haram did to the Nigerian soldiers yesterday, being the 12th of April 2026. And see what Boko Haram did to Nigerian soldiers yesterday in Mongonu. Mongonu is in Borno State. Borno Meduguri. Yes, that's where Mongonu is. Yesterday, around 10:40 in the evening, yesterday's date, remember, the 12th, Boko Haram came through Charlie 2 axis. Is according to the information on ground. They came through Charlie 2 axis and started engaging soldiers from that axis. You understand? But me, I believe, say, these guys, they split themselves so that some go come through the front while some go through back to also plant this their IED bomb where they plant. So as they come through that Charlie 2 axis, Nigerian army engage them there, begin to exchange gunfire with them. So this commander here, this CEO, may he so rest in peace, because he's among the people that lost their life yesterday in that IED bomb. Then, after they called them for reinforcement, because the gunfire became intense, and they went there with his boys, 10 of them. They went for reinforcement. So as they went there, you know now they don't, Nigeria army don't get the more this thing. So they were able to calm the whole thing down. Like they don't overpower them there. You get. So now, Boko Haram, the ones were from back. I don't know if you're getting this story. They splitted themselves. The first set go to engage Nigerian army for Charlie 2. Then the other one come from back. They can go plant IED bomb. Because that road, now only one way in, one way out. You get. So the ones that come from back can't get that chance. That time when Nigerian army they engage them for that Charlie 2, they can go plant IED bomb explosion. So as they don't finish, as this commanding officer with his team don't finally get what they want, like yeah, the whole place don't calm down, they can't return back to their base. Now so they can't go clamp on top that IED bomb where this Boko Haram plant. As I'm talking to you right now, 10 of our soldiers lost their life. This one, they very painful. Very, very painful, bro. The thing pain me. And this commanding officer, he don't retire. Oh. He don't retire. It's just the way for somebody where we can't change her. Make him go rest for his service. That's according to the information on ground. He has retired. His last even WhatsApp update was just around 9:30. Now he dropped his last WhatsApp. This what they call him WhatsApp status. Now he's no more. Somebody will don't retire. We won't go rest. Just the way for somebody to come change him.
make him go rest. See am now. Nigeria, this one dey painful. It dey painful. Our Nigerian army need your support. Our Nigerian army need your support. Ẹ̀yin ènìyàn wa, ṣé ẹ bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ẹ jọ̀ọ́, níwọ̀n ìgbà tán bá lè máa lo irú àwọn intelligence yìí tí wọ́n ń lo irú ọgbọ́n wọ̀nyí fún àwọn ológun. Ẹ jọ̀ọ́ mélòó wà ní inú ìlú tí wọ́n bá yà wọ̀? Àwọn ológun ni wọ́n lo irú iṣẹ́ yìí fún. Kí ló dé tí kìí ṣe pé àwọn ológun tó lọ yẹn ló yẹ kó lo irú iṣẹ́ yẹn fún àwọn agbésùmọ̀mí? Kí ló dé tí àwọn ológun náà tí àwọn náà wọ́n re-strategize kí àwọn náà dá irú ọgbọ́n tí àwọn agbésùmọ̀mí tí wọ́n dá yẹn túmọ̀ sí wípé láàrin wọn bẹ̀ yẹn náà informant wà lára wọn. So eléyìí náà yẹ kí ẹ ti fi mọ̀ nígbà tí wọ́n bá ti lè máa kó àwọn boko repentant tí wọ́n ní wọ́n rehabilitate wọn ṣe bí ẹ̀wẹ̀ tó tájù lánàá òyìnbó yẹn tó lọ sí rehabilitation center rehabilitation camp. So gbogbo àwọn tí wọ́n sọ wípé àwọn ń tẹ̀lé ológun wọn ní àwọn máa ń lo oṣù kan àwọn á tẹ̀lé ológun láti lọ fi ibi tí àwọn èèyàn àwọn wà hàn ológun. Ṣé ẹ rò bóyá àwọn kan tí wọ́n ń sọ yẹn ṣe rò bóyá lóòótọ́ ni? Àwọn gógógógó ní informant tí wọ́n ń fẹ̀ dí ológun síta. Gbogbo assignment gbogbo iṣẹ́ tí àwọn ológun bá fẹ́ carry out àwọn lálọ́ máa sọ fún wọn gẹ́gẹ́ bí nǹkan tí ó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá wa gbọ́ lẹ́nu brother ìtọ́nísìn pẹ̀lú ọgbọ́n tí wọ́n lò fáwọn ológun yẹn ti fi mọ̀ wípé alamí ó wà lára àwọn tí wọ́n ń lọ fún battlefield yẹn. Ibẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n dára wọn sí méjì, àwọn kan wà lẹ́yìn àwọn kan wà níwájú àwọn ológun wà láàrin. Lójú àwọn ológun ni pé àwọn ti face àwọn tó wà wájú láì mọ̀ wípé àwọn tó wà lẹ́yìn wọn ọjọ́ combat wọn wípé wọ́n ń da ìbọn bolẹ̀ àwọn kan ń rẹ nǹkan sílẹ̀ dè wọ́n ni wọ́n dẹ̀ rẹ gbogbo ẹ̀ sílẹ̀ dè wọ́n dẹ̀ kẹsẹ̀ sí. Ẹ lọ wo fídíò yẹn wà ní orí Telegram wa. Ẹ wá wo ọmọ pínísì yìí báyìí tí wọ́n ní wọ́n mú ní o torí wọ́n bá mú náà ẹ bá máa mọ̀ bóyá after 6 months báyìí á ti graduate ní rehabilitation center wọ́n ti kó o sínú iṣẹ́ ológun tó tó bá tẹ̀lé wọ́n mú wọn mọ́ báyìí kò tẹ̀ ti jẹ́ nǹkan kan mọ́. Wọ́n ní wọ́n mú ló bá bẹ̀rẹ̀ sí rojọ́ bolobolobolo gbogbo nǹkan tí àwọn ní sílẹ̀ táwọn fẹ́ ṣe. Ó ní nọ́ọ̀sì yìí ó ló ní ibi táwọn fẹ́ lọ wípé 29 vehicle with 29 boko làwọn ń lọ bẹ̀ pé ẹnìyẹn wọ́n ní káwọn lọ mú wá ṣíkún ni. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé èló ni wọ́n fún un ó ní 850,000 naira ni wọ́n fún òun pé ẹni tó ní káwọn lọ mú wá yẹn ológun náà ni ó ní káwọn lọ mú wá láàyè ni. Ọ̀sẹ̀ yìí ó ní Friday ọ̀sẹ̀ yìí ni àwọn fẹ́ carry out assignment yẹn ní ọmọ kékeré yìí. Ẹ jọ bí ọwọ́ ṣe báyìí kí ló yẹ kí wọ́n ṣe fún un. Ó sọ èyí tẹ́ ẹ bá gbọ́ èdè wọn èdè ló sọ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Menene sunanka? Sunana Tijjani. Shekaranka nawa? Shekara na 15. Daga ina kake? Daga Jilli nake. Su wane ne a Jili? Yan Boko Haram ne. Akwai Boko Haram a Jili? Akwai Boko Haram a Jili. Menene sunan kwamandan ku? Babulama. Da atakin Gamdu. Ku ne kuka yi atakin na Binishek da Gamdu? Mu ne muka yi atakin na Binishek da Gamdu. Wanda sun gama, where did they go to? Da kuka gama ina kuka je? Muka je Jilli. Kuka koma Jili? So daga Jili sai kuka je ina? Daga Jilli. Muna Jilli. Daga Jilli ne yanzu aka tura mu je mu siya kayan abinci. Waye ya tura ku? Babulama ne komanda. Shi ne komanda shi ya tura ku? Shi ne ya tura mu je mu siya kayan abinci. Ina ya tura ku? Za mu je Maiduguri ne. Mun zo mun kwana Gamdu. Nawa ya baku? 850 ne. 850 ya baku? Ka buɗe bakin ka yi magana kaji. To kuna da abin gurin zama ne a can? Muna da ba ma da gurin zama, muna zama dai a jeji. Kuna zama kawai a jeji ne? To yanzu bayan kun zo attack na Binishek da Gamdu. Yanzu ina ne harin ku na gaba? Gamdu ne. Za ku kashe yara 6. An kashe muku yara 6. Yara 6. Shine za ku dawo? Kuma ana neman wai siyo. Kuna neman siyo na Gamdu? Shine kuke so ku kashe? Shine ana neman shi da rai ne aka ce. Okay, kuna neman shi da rai ku tafi da shi da rai. Haka ne. Haka kuke nema? Yaushe ne za ku zo? Ranar Juma'a ne. Wani Juma'a din? Na wannan ya dawo na saman shi. Shine kuke so ku zo? Ku nawa ne kuke so ku zo? Mota 29 ne.
akwai wanda da kuka zo attack din akwai wanda kuka kama da rai kuka tafi da su sojoji babu to yanzu attack din da za ku zo da moto nawa kuke so ku zo attack da mota 29 ne da moto 29 kuke so ku zo okay so shine shirin ku na gaba shine shirin mu na gaba ṣé ẹ bá wa gbọ́ tán irú ilé ìgbà tọ́wọ́ bá kí ló yẹ kí wọ́n ṣe fún bó ṣe wà yẹn báyìí tẹ́ bá máa padà rí lẹ́nu kí wọ́n rí yúnífọ́ọ̀mù mílítírì lọ́rùn ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lè jẹ́ kí ètò ààbò wà kì í ṣe pé torí tí ọwọ́ bá ti bà wọ́n ẹ máa fi ọwọ́ ra wọn lórí ẹ ṣe bí CDS wọ́n ní prodigal son ni wọ́n kọ́ntínú àbí wọn kọ́ntínú ṣe rí pé gbogbo ẹ̀ túbọ̀ ń lé sí ní báyìí àwọn ológun 10 ọ̀sẹ̀ tó kọjá olóyè wọn tí wọ́n lọ dáná sun ọgbà ológun níwọ̀n ìgbà tó bá lè máa ṣe léyìí sí àwọn ológun mélòó wá ní àwọn inú ìlú tí wọ́n bá ya wọ̀ tó jẹ́ pé vigilante àwọn ológun tí wọ́n ti ní nǹkan gidi nìyẹn o so nǹkan mélòó ló wà lọ́wọ́ àwọn ọlọ́dẹ àdúgbò nǹkan mélòó ló wà lọ́wọ́ àwọn aṣọ́gbó nǹkan ìjà mélòó ló wà lọ́wọ́ àwọn vigilante tí wọ́n yẹn fi kojú wọn nígbà tí ológun gan ò lè kojú wọn mọ́ báyìí ṣe rí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti ọjọ́ wá kan gbogbo wa wípé Yorùbá jí má sùn lánàá ní ìròyìn gbé jáde wípé àwọn ọmọ ogun ọkọ̀ ogun òfurufú pé wọ́n ṣèèṣì wọ́n ju àdó olóró sínú ọjà kan tó wà ní Borno sí Yobe tó pa Borno àti Yobe papọ̀ wípé over 200 people ló bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ ní ìgbà tí ìròyìn kọ́kọ́ jáde ìròyìn yẹn lẹ̀ ń wò yẹn ìròyìn ilé kọ́kọ́ gbé jáde nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ nígbàgbàrà yẹn wípé 56 ni àwọn tó bá lọ ṣùgbọ́n lẹ́yìn wákàtí mélòó kan sí ni ìròyìn míì ti gbé jáde wípé àwọn tó ti bá lọ pé wọ́n ti lé ní 200 o kò tí ju wákàtí mélòó kan sí ni gọ́vnà Borno ìyẹn ni Sulumu ló bá jáde ló sọ̀rọ̀ ó sọ pé ọjà yẹn o wípé over 5 years ago ni wọ́n ti ná ọjà yẹn gbẹ̀yìn so àwọn wo ló wá wà ń bẹ̀ tí wọ́n ju àdó olóró sí lórí ó ní àwọn tí wọ́n hide out ó ní àwọn agbésùmọ̀mí ló wà ń bẹ̀ so agbésùmọ̀mí wà ń bẹ̀ tí wọ́n ná ọjà torí nígbà tí ìròyìn kọ́kọ́ jáde wípé àwọn Air Force o wọ́n mistakenly ju àdó olóró oríṣiríṣi láti ní lórí ayélujára táwọn ọmọ Nàìjíríà ti sọ wípé kí ló dé tí àwọn ológun wọn ń ṣèèṣì ń ju àdó olóró sí Gbosambisa ó ṣe jẹ́ ibi táwọn èèyàn máa ń gbé àbí àdúgbò ni wọ́n máa ń jù sí ṣùgbọ́n ẹni tó wá bá wa clear dáadáa òun ni gọ́vnà Borno o gọ́vnà Borno pé 5 years ago ni wọ́n ti ná ọjà yẹn gbẹ̀yìn wípé àwọn Air Force wípé wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe o wípé intelligence ó ti dọ́wọ́ wọn wípé àwọn tí ẹni tí wọ́n ju àdó olóró sí yẹn wọ́n ní àwọn prodigal son ni o torí àwọn èèyàn tó ti ń gbé kiri lánàá wípé wọ́n ti ju àdó olóró sí ọjà o wọ́n ti fi pa àwọn ènìyàn wọ́n ní àwọn prodigal son ni o wípé prodigal son ni wọ́n ju àdó olóró sí lórí o gọ́vnà Borno state ló fìdí ẹ̀ múlẹ̀ ìròyìn yẹn lẹ bá wa ń wòye tó tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tí ẹ lè máa lo gbogbo àwọn intelligence yẹn gbogbo ibi tí wọ́n bá kóra wọn jọ sí àwọn àdó yẹn gangan ló lè ka wọn báyìí irú àwọn ológun tẹni kí wọ́n máa lọ fún battlefield yìí báyìí ṣe rí nǹkan tí wọ́n ṣe fún wọn kẹ́ ẹ wá wò kan tó wá ṣe ni láàánú nínú ti àwọn ológun 10 tí wọ́n mú balẹ̀ lánàá yìí ẹni tó lead wọn lọ ẹni tí ó jẹ́ pé òun ni ọ̀gá tó lead wọn lọ wọ́n ló ti rìtáyà o pé ó kàn ń retí ẹni tó máa kọ̀ wá gbaṣẹ́ lọ́wọ́ òun ni kí wọ́n kọ́ exchange ẹ̀ ló kù wọ́n ló ti rìtáyà kókò lọ máa jòkó kó lọ máa ìsinmi lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n wọn ò tí ì gbé ẹni tó máa wá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ wọn ò tí ì gbé wá ló jẹ́ kó lọ carry out assignment eléyìí o tó dẹ̀ wá bá lọ má ṣe ni láàánú o Ọlọ́run kó má ṣàánú fún wa báyìí ṣe rí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ilẹ̀ Yorùbá òun ló jọ kàn wá bí gbogbo àwọn lọ́balọ́ba ládéládé lóyè gbogbo àwọn àgbààgbà bí wọ́n á ṣe dá sí ọ̀rọ̀ ètò ààbò inú ìlú yìí o ayé ènìyàn wọn jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí ní orí ìkànnì wa níbi Àṣàkẹ́ TV News Àṣàkẹ́ TV Show ẹ bá wa pín àwọn ètò wa ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV Show Odùduwà á gbè wá láṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV Show.